ọ̀run ayé kún fún ògo rẹ̀, ẹgbẹgbẹ̀rún àwọn ìràwọ̀ ń kéde ògo rẹ̀. Kí ni ó wá ṣe mí? Kí ni ó ṣe ìwọ náà tá ò ní lè máa júbà ọba òkè? Àsìkò nìyí fún gbogbo wa o. Àsìkò náà tó láti tẹ́ pẹpẹ ẹbọ ìyìn fún Olódùmarè, ọ̀gá ògo, àrí ìró àlá, ọba tí ń gbé ní pẹ̀kun ọ̀run, Ọlọ́run tó pọ̀ ní ipá àti agbára, ẹni tó yẹ ká máa yìn ní gbogbo ọjọ́ gẹ́gẹ́ bí Dáfídì ti wí. Ǹjẹ́ ìwọ máa yìn Ọlọ́run lójoojúmọ́? Ǹjẹ́ o tilẹ̀ ráyè láàrin ọ̀sẹ̀? Ṣé iṣẹ́ ò dí ọ lọ́wọ́ láàrin oṣù láti sọ fún Ọlọ́run wípé ó ṣeun? Àbí àníyàn nìkan ni wọ́n máa ń rántí béèrè lọ́wọ́ Ọlọ́run pé kí ó tún wá ṣe léyìí, kó tún wá ṣe léyìí? Àǹfààní ti yọ sílẹ̀ fún èmi àti yín wípé kájọ tẹ́ pẹpẹ ẹbọ ìyìn fún Ọlọ́run Olódùmarè. Kí ni ìdí tí mo fi dé? Ìdí tí mo fi dé láti Nàìjíríà náà rèé sí Dagunduro tí oṣù kẹjọ ọjọ́ kẹta ọdún 2014 yìí, láti lè wá papọ̀ pẹ̀lú ẹ̀yin ọmọ Ọlọ́run, láti lè jọ yin Ọlọ́run papọ̀ ni. Nígbà tí a bá gbàdúrà, áńgẹ́lì ni Ọlọ́run máa rán sọ̀kalẹ̀, àwa mú gbogbo ẹ̀dà àdúrà wa yẹn a kò lọ sókè. Ṣùgbọ́n nígbà tí a bá yin Ọlọ́run, mo jẹ́rìí ẹ̀ ní o, torí pé ó ti ṣẹlẹ̀ sí mi rí. Nígbà tí a bá yin Ọlọ́run, Ọlọ́run fún ara rẹ̀ tìkára rẹ̀ á sọ̀kalẹ̀ sáàárín wa, á dẹ̀ ṣe iṣẹ́ tó fẹ́ ṣe. Olórí ogun tí bá ní jagun ni tí kì í mú ni dání lọ ni. Torí náà mo fẹ́ kí ìwọ, èmi àti gbogbo wa pátápátá àti àwọn ẹni tí wọn náà bá mọ̀ kó pè wọ́n wá láti wá yin Ọlọ́run lógo, tẹ́ pẹpẹ ẹbọ ìyìn fún Olódùmarè, fún Ọlọ́run ọ̀gá ògo ní àsìkò yìí ọjọ́ kẹta oṣù kẹjọ ọdún 2014 ní ìtì ọ̀dọ̀ àwọn Dagunduro. Ó ṣàmú program Dagunduro náà ní Christian Family Center 11,000 Dairy Ashford Road, Sugarland, Texas. Ibẹ̀ ni a ó ti tẹ́ pẹpẹ ẹbọ ìyìn fún Olódùmarè. Jésù ń retí gbogbo wa níbẹ̀ o. Nígbà tá a bá débẹ̀, a ò ní padà sílé bákan náà mọ́. Jésù lolúwa, a máa retí yín. Ètò àdúrà yìí ni a gbé kalẹ̀ láti ọwọ́ ìránṣẹ́ Ọlọ́run Henry Ọ̀dẹ́nẹyẹ nínú ìdarí ẹ̀mí mímọ́. Dagunduro, ètò Harvest Point Ministry, Houston, Texas. Ẹ̀rọ ayélujára láti mọ àwọn ibi tí ètò yìí yóò ti máa wáyé ní www.dagunduro.org.